الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أتباروا نكوى السلطان في كان ينلو عائشة رضي الله عنها débi bó ti ṣe tọrọ yọ̀ǹda lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tó ń fẹ́ lọ sọ́dọ̀ àwọn òbí òun tó sì gbà lérò gangan ni kó fẹ́ wádìí kí làwọn èèyàn ń wí kí ni wọ́n ń sọ. Ìgbà tí ó dọ́dọ̀ màmá ṣàlàyé fún pé bẹ́ẹ̀ ni wọ́n ń wí, ṣùgbọ́n lọ fọkàn balẹ̀, wọ́n bara rẹ̀ lọ́kàn jẹ́. Dájúdájú gbogbo obìnrin tó bá ti pé méjì lọ́ọ̀dẹ ọkọ, àwọn obìnrin máa wá bí wọ́n ti ṣe bàjẹ́ ní pàápàá jùlọ tó bá kù ńlá yọ ọkọ tọkọ nífẹ̀ẹ́ sí. Torí di eléyìí, ṣe sùúrù kó fọwọ́ wọnú, ètè ni yọ padà kú ńbẹ. Àìṣà wa ni sáwọn èèyàn wí bẹ́ẹ̀ lóòótọ́, ìyá níbẹ̀ ni wọ́n á lọ sunkún gbogbo òru yẹn títí tó ń fi jí sáyé, jẹ́ pé omi ẹkún ọ̀dá lójú òun ò sì fojú lérun. Ó tún sunkún náà ni nígbà tílẹ̀ mọ́, Ànábì sallallahu alaihi wasallam tó ń tẹnu pọ̀ ń sunkún aránṣẹ́ sí Ali radiyallahu anhu àti Usama ibn Zayd radiyallahu anhuma. Nígbàtí Ànábì retí pé kí wáhíyọ ṣẹlẹ̀, kí wáhíyọ sọ̀kalẹ̀, ó retí títí kò sọ̀kalẹ̀, ó wá pe àwọn sàábé méjì láwọn ẹni tó kàkù, ó ń bá wọn dámọ̀ràn nípa sóhun nífẹ̀ẹ́ kọ Àìṣà yìí. Ìmọ̀ràn t'Ànábì fẹ́ bá wọn dànù. Tẹ́ máa pè ọ́ pípọ̀ wá, àwọn fẹ́ bọ́ dámọ̀ràn, ẹ̀kọ́ máa ń tọ́ sọ̀rọ̀ tọrọrọ ọmọ lẹ́yìn ọ̀rọ̀ tí wọ́n ti sọ tó ti gbàgbé kó ti sọ ọ̀rọ̀ ó lè bí nǹkan tí ìwọ àtẹni tó sọ nípa rẹ̀ òfin ní rẹ láéláé. Pápá jùlọ nǹkan ní í ṣe pẹ̀lú ẹni tó ní ìyàwó lòun fẹ́ kọ ìyàwó, àmẹ́yìn ní kẹ́ wá dùn márùn ayẹkọ ọmọ tó bá fẹnu ẹ sọ, torí pé nígbà tí ń ronú kó ń fẹ́ kọ ìyàwó ìkórìíra ló ṣẹlẹ̀ ńgbà náà. Tí ìkórìíra bá kó mbẹ tí fẹ́ gbá yìí rẹ̀, ó dájú pé ọ̀rọ̀ rẹ̀ yóò bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ tó ṣe kí wọ́n máa fi ta yín. Àṣé ọ̀tá wa ni lágbájá, lásìkò tí wàhálà fi ṣẹlẹ̀ wọn bá mà bí léèrè pé kí lèèyàn lè ṣe sírù nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí tó lóòótọ́ ti sú mi. Lọ́wọ́ ni ó ní kó wọn kọ́ ọ lẹ́nu, kódà kò ní kó wọn kọ́ ọ lẹ́ẹ̀kan, ó ní kó wọn kọ́ mẹ́ta lẹ́ẹ̀kan kó sí mi. Torí ẹ máa ma mọ̀ràn tẹ́ báyàn dá o. Ànábì ránṣẹ́ pé Ali ibn Abi Talib àti Usama ibn Zayd wọ́n fẹ́ bá wọn dámọ̀ràn nípa àti kọ Àìṣà sílẹ̀. Àìṣà sì gbọ́ gbogbo tí wọ́n sọ bí tí wàá là wà. Àìṣà ní fa amma Usama ibn Zayd fa ashara ala rasulillahi sallallahu alaihi wasallam billadhi ya'lam min bara'ati ahlihi. Usama ibn Zayd ntọ́ mọ̀ nípa pé Àìṣà ọmọ pàmẹ́sẹ̀ èso ń ranù ló ń sọ. Wa billadhi ya'lamu fi nafsihi lahu min al-wudd, ó sì tún sọ nípa ntànàbí mà nípa tí Usama ibn Zayd mà pànàbí ní lọ́kàn nífẹ̀ẹ́ sáwọn ìyàwó rẹ̀. Torí rẹ̀ ẹ má lè o, ẹ má kọ̀ o, ìyá rere ni o, obìnrin tó pa abẹ́rẹ́ má ni o, ó sì mọ̀ pé wà nàbì náà ń kọ́ onífẹ̀ẹ́ sáwọn ìyàwó rẹ̀. Tọ́ فقال يا رسول الله أسامة بن زيد والنبي هم أهلك ìyàwó rẹ̀ ni wọ́n o ولا نعلم إلا خيرا àwọn ọmọ kankan nípa àwọn jù rere lọ. Sàhábà parọ́, ìwọ ní ìṣe ó ti fura mà pé ọ̀gá rẹ̀ fẹ́ kọ̀ ìyàwó rẹ̀ lẹ̀, wọ́n á ní kí ló rí sí ìwà àti ṣe sí ìyàwó òun.
torí nǹkan tí wọ́n ti fura sí tó sì ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ lọ́wọ́ sọ pé látijọ́ tí àwọn èèyàn ti wà láyé wọn ò rí èèyàn kú bí ìyàwó rẹ̀ rí pé èèyàn yọ lórí ibú tí ẹ yàtọ̀ sọ̀rọ̀ pé nìsín àràràn bọ́ọ̀bù lọ́rùn òun ń kó o pé bóyá o tiẹ̀ lè sọ̀rọ̀ dáadáa kan tó wọ́n fi ní kọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lónìí ni kò gbọ́dọ̀ dọ̀la lónìí kò gbọ́dọ̀ dọ̀la ó ní àwọn ìyàwó rẹ̀ ni wọ́n a ò sì mọ nǹkan kan pẹ̀lú wọn àfi rere ṣùgbọ́n Ali ibn Abi Talib qal Ali ibn Abi Talib sọ pé lam yudayyiqillahu alayhi Allah fúnlẹ̀ mọ́ Allah kò fúnlẹ̀ mọ́ sítorí ọ̀rọ̀ Aisha ló fi hàn ara rẹ̀ lẹ́nu wan nisa'u siwaha kathir àwọn obìnrin tó yàtọ̀ sí pọ̀ tó ọ̀rọ̀ yẹn wọ́n wí àwọn lè má rántí ẹ̀ mọ̀ Aisha gbàgbé rẹ̀ láíláí ó sì ní nǹkan tó dálẹ̀ lẹ́yìn kó Ànábì sallallahu alaihi wasallam tó bá sì bí ẹrúbìnrin tí Aisha tó rà tó bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ nípa òkodoro tó ṣẹlẹ̀ yóò sọ fún ọ ọ̀rọ̀ rẹ̀ ò lè pamọ́ sọ́mọ ọ̀dọ̀ rẹ̀ tán Aisha ni lànàbì sallallahu alaihi wasallam wọn bá ránṣẹ́ pé Barira tó jẹ́ ẹrú Aisha tó ti sọ dòmìnira wọn bá ránṣẹ́ pé pàtó wọn dé Ànábì bá ní ìwọ Barira al ra'ayti min shay'in yuribuki min Aisha torí ìṣesí kan lára Aisha tó mú fura dání bí. ìyẹn ni pé ẹni tá a bá má màyàn nígbà tí ẹnu bá ń kùn ọ́ tọ́ pé ká wádìí lọ́dọ̀ rẹ̀ pé kí lọ́ọ́ máa ń pa alágbájá yìí lẹ́nu lọ́lọ́ tí ẹnu ń kùn yìí. Barira ni ó ń fi Allahu tó rán pẹ̀lú òdodo búra èmi ò rí nǹkan kan lára rẹ̀ eléyìí tó ṣe pé lè mú ni máa kórìíra rú rẹ̀ tó yàtọ̀ sí wípé ọmọdé ni ọmọge ni tọ́jú ọmọdé ọmọ ọdún mélòó gan ni tó gbogbo àwọn nǹkan míì náà tó bá ṣe ọjọ́ orí rẹ̀ ló fà ńgbó sì jẹ́ pé tó bá ṣe nǹkan táṣìṣe bá wà ń bẹ̀ yóò rẹ̀ ní bá wí láwùjọ kò dájú pé àwọn àwà burúkú kan wà lọ́wọ́ rẹ̀ tọ́ báyìí Ànábì sallallahu alaihi wasallam tó wá rí i pé ẹni tí ń dà wọn láàmú ẹni tí ń da àlàáfíà wọn láàmú ọ̀nà ni Abdullah ibn Ubay ibn Salul Ànábì wa ní ta lẹni tí ó gbà wọn lọ́wọ́ rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam bá gorí mímbà wọn bá lẹ́yìn mùsùlùmí man ya'dhuruni min rajulin qad balaghani adhahu fi ahli bayti tani ó gbà mí lọ́wọ́ ẹni tí mo ti gbọ́ nípa bó ti ṣe ń kó nira bá mi lára ìyàwó mi. fa wallahi ma alimtu ala ahli illa khayra mo fi Allah búra èmi ọmọ kankan nípa ìyàwó mi tó ju rere lọ. wa laqad dhakaru rajulan wọ́n sì ń fẹ̀sùn kàn ọkùnrin kan wọ́n ń fẹ̀sùn kàn ọkùnrin kan ma alimtu alayhi illa khayra tó ṣe kí mi ọmọ kankan nípa rẹ̀ jóore lọ. Safwan ibn al-Mu'attil jẹun kó náà ló gbé Aisha wálé wọ́n fẹ̀sùn kàn ikú òun pẹ̀lú rẹ̀ ní wọ́n jọ sí rán èmi ò sì mọ̀ kankan nípa ẹni tí wọ́n fẹ̀sùn kàn pẹ̀lú ìyàwó mi jùrẹrẹ lọ fa wallahi ma alimtu ala ahli illa khayra wa laqad dhakaru rajulan ma alimtu alayhi illa khayra wa ma kana yadkhulu ala ahli illa ma'i bẹ́ẹ̀ ni ọkùnrin yìí Safwan ibn al-Mu'attil kì í wọlé lọ báwọn ìyàwó mi ní ibi tí wọ́n wà láyé wọn àfikọ́jọ́ pọ̀ tẹ̀lé mi wọlé ni kò lè dá lọ. torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé Ànábì gan sallallahu alayhi wa sallam wọn ò fọkàn sí pé ẹ̀sùn tí wọ́n fi kan Àìṣà yẹn òdodo wà bẹ́ẹ̀
Sa'ad ibn Mu'adh al-Ansari tó jẹ́ olórí àwọn Aus kéré ló ń kà sí àwọn al-Khazraj ṣùgbọ́n lórí tàwọn Aus oní Sa'ad ibn Mu'adh nígbà tó lórí tàwọn al-Khazraj tó jẹ́ Sa'ad ibn Ubadah. Sa'ad ibn Mu'adh ló ń bá dìde al-Ansari radiyallahu anhu ó lé mi ni wọ́n gbà kó lọ́wọ́ Abdullahi ibn Ubay ibn Salul tó bá tiẹ̀ jẹ́ pọ̀kan nínú àwa al-Aws ni á ti bẹ orí ẹ̀dá mi. Oyè láǹfààní àti máa fìtínà wa Nabi sallallahu alayhi wa sallam á ó ti pàdánù. Tó bá sì jẹ́ pọ̀kan nínú àwọn al-Khazraj ni ìwọ pa wá láṣẹ ká pa á pa. Báyìí ni Sa'ad ibn Ubadah tọ́jú lórí àwọn al-Khazraj lòun náà bá dìde ó sì jẹ́ ẹni tó ṣe pọ́ dá ṣùgbọ́n ìgbónára tẹ̀yà rẹ̀ ló gbé dìde ìgbónára ẹ̀yà ló gbé dìde. Ó wá sọ fún Sa'ad ibn Mu'adh tó ń jó lórí àwọn Aus ó ní irọ́ ló pa mo fi Allah búra kó ní pa ó tiẹ̀ lè pa. Bani Usayd ibn Khudayr lónà bá dìde òun jẹ́ ọmọ ẹ̀gbọ́n àbábúrò bàbá Sa'ad ibn Mu'adh. Òun wá ń sọ wípé irọ́ ni ìwọ Sa'ad ibn Mu'adh pa wípé pa ẹni tí ó jẹ́ ọ̀kan nínú àwọn tó jẹ́ ọ̀gá àwọn mùnáfìkì gbogbo àgbáńlá ayé Abdullah ibn Ubay ibn Salul irọ́ ni ẹ̀ lè pa kí lè fẹ́ pa fún. Báyìí ni wàhálà bá so. Usayd ibn Khudayr tó náà jẹ́ ọmọ mọ̀lẹ́bí Sa'ad ibn Mu'adh lónà bá dìde òun wá sọ fún Sa'ad ibn Ubadah tó jẹ́ olórí àwọn al-Khazraj ó ní irọ́ ló pa mo fi Allah búra á pa náà ni mùnáfìkì ni ọ tó ṣe pọ̀ ń dáàbò bo àwọn mùnáfìkì pẹ̀lú àríyànjiyàn kìí ṣe pé ọ jẹ́ mùnáfìkì o àmọ́ ẹ̀mọ̀ kí tíjà bá dé oní odò wò àwọn méjèèjì wọ́n bá ṣe fùrùkọ́kọ́ síra wọn. Anabi sallallahu alayhi wa sallam ó sì ń wò wọn. Anabi gorí mímbà ó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí wípé wọ́n dákẹ́ Anabi náà sì dákẹ́. Aisha ni gbogbo ọjọ́ yẹn náà mo tún sunkún omi ẹkún ọ̀dá lójú mu ń sì fojú lé irun. Bàbá àti ìyá mi àwọn ń rò pé ẹkún tí mo ń sun yóò padà mú kí ẹ̀dọ̀ mi ó já. Ó ní láàrin ìgbà tí bàbá àti ìyá mi jókòó lọ́dọ̀ mi tí mo ń sunkún obìnrin kan bá gbà yọ̀ǹda kó ń fẹ́ wọlé wọ́n bá sì yọ̀ǹda fún un lónà bá jókòó ní bá ń sunkún pẹ̀lú mi. Láàrin ìgbà tá à ń sunkún yìí Anabi sallallahu alayhi wa sallam wọlé wá bá ó sì sálámà ló bá jókòó. Ó ní Anabi ò sì ti jókòó lọ́dọ̀ mi mọ́ tẹ́lẹ̀ látìgbà tí ọ̀rọ̀ wọn fẹ̀sùn zina kàn mí tó ti wáyé kódà ó ti tó oṣù kan báyìí Anabi ti jókòó lọ́dọ̀ mi káyìn. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tó lù wá máa fi ránṣẹ́ nǹkan ọ̀wá mọ́ ó ti tó oṣù kan ó ti tó oṣù kan tí wáhìí ti sọ̀kalẹ̀ fún Anabi sallallahu alayhi wa sallam. Anabi wa wọlé ní ìsìn lọ́wọ́ àjọkù. Anabi ni ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Ó wá ní ìwà Aisha ó ti dé tí gbọ́ mi o nǹkan báyìí
tó bá jẹ́ pé ọba mọ́pámọ́sẹ̀ ìwọ ò ṣe nǹkan tí wọ́n lò ṣe Allahu ó padà fọ́ ọ má. àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni wọ́n náà ń pa ó ti gbèrò láti dẹ́ṣẹ̀ a jẹ́ pé ronúpìwàdà kó sì túbá lọ sọ́dọ̀ Allah nítorí pé ẹrú tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó sì túbá Allah ó gbà túbá rẹ̀. Ànábì sọ bẹ́ẹ̀ fún Àìṣà pé báyá yóò tẹ̀ jẹ́wọ́. ó nígbà tí Ànábì sọ̀rọ̀ tán ó ní omi ẹkún tí ń dà lójú mi tí ń dà ọ̀dà ní wáó débi wípé ntí ẹ̀ gbúrò pẹ́kún bọ̀ mọ́. wọ́n á sọ fún bàbá mi pé bá mi fèsì fànàbì lórí ẹ̀sùn tí wọ́n fi kàn mí yìí. bàbá ní èmi ọmọ tí mo fẹ́ sọ fànàbì o sallallahu alaihi wasallam mo wá tó dojú ọ̀rọ̀ kọ yá mi ẹ bá mi fèsì fànàbì lórí ní tànàbì sọ mo yọ̀ǹda fún yín pé kẹ́ gbẹ́nu mi sọ̀rọ̀. bàbá ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. ṣé nígbà tẹ́yìn bá ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ lè dáàbò bo ọmọ yín kí wọ́n ní kọ́ mọ́ sọ. báyìí Àìṣà ni mò ń bẹ lọ́mọge lọ́jọ́ tá a wí mo sì sọ fún wọn pé tọ́ kò sí nǹkan tí mo fẹ́ sọ tó fẹ́ dùn lẹ́nu mi àfi kí n sọrú nǹkan tí bàbá Yusuf aleyhi salam anabi Yaqub aleyhi salam tó sọ nígbà tí bàbá máa jẹ ọ̀rọ̀ Yusuf lẹ́nu lọ́pọ̀lọpọ̀. wọ́n ní Allah sọ pé fasabrun jamilun wallahu almusta'an ala ma tasifun. eléyìí jẹ́ bí ọ̀rọ̀ ti ṣe parí sí. Àìṣà wa sọ pé mi ò retí kẹ́nìkan nu yín kó fọ̀ mí mọ́ ṣùgbọ́n mo fojú sí pé àfọ̀mọ́ mi yóò wá látọ̀dọ̀ Allah. Ànábì sallallahu alayhi wa sallam iṣẹ́ tún sọ̀kalẹ̀ fún nígbà kan. ìgbà tí iṣẹ́ yìí sọ̀kalẹ̀ tán àrítànàbí rẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó sì kọ́kọ́ sọ òun náà ni pé abshiri ya Aisha ìró ìdùnnú ni ìwà Aisha amma Allahu azza wa jal faqad bari'ak Allahu ọba tó ga tó gbangba ó ti fọ̀ ọ́ mọ́ lọ́ba tán. ìyá mi bá sọ pé dìde kọ́ lọ bá nàbì sallallahu alaihi wasallam. mo bá ní èmi ò ní dìde lọ bá nàbì o kódà ní dúpẹ́ fún Allah nìkan ní dúpẹ́ fún nítorí pé òun lọ sọ àwọn àyàkálẹ̀ tó fi fọ̀ mí má látòkè gbogbo sánmà. àmọ́ pé mo á dúpẹ́ fún ànàbì rárá. eléyìí túmọ̀ sí wípé tólúwa bá ṣoore fún wa Olúwa náà la dúpẹ́ fún. tolúwa bá jẹ́ pé ń lọ lánàá fún àwọn ládùúpẹ́ fún tẹmọ pé ńgbà tọrọ dojúrú tọrọ fọ́jú pọ̀ Àìṣà ọmọ tí ó ṣe Ànábì bi léèrè ṣé lóòótọ́ ló ṣe tí wọ́n ló ṣe Àìṣà ní òun ò tiẹ̀ lọ́rọ̀ tó ń fẹ́ sọ ó tọrọ lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá láwọn ọmọ táwọn fẹ́ sọ ó tọrọ lọ́dọ̀ ìyá àwọn náà láwọn ọmọ táwọn fẹ́ sọ Olúwa wá fọ́ ma pẹ̀lú àwọn àyà 10 nínú Al-Qur'an látòkè gbogbo sọ́mà méjèèjì ẹ wá ní kó máa dúpẹ́ fún tani. Àìṣà ní Allahu azza wa jal onìkan lòun ó dúpẹ́ fún o torí ń lọ sọ àwọn àyà kalẹ̀ tó fi fọ́ ma torí Olúwa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú innal ladhina ja'u bil ifki usbatun minkum dájú àwọn ẹni tó gbé ọ̀rọ̀ ìdúró ńlá wa lórí pé wọ́n fẹ̀sùn zina kan Àìṣà àwọn wọ̀nyẹn àwọn jama kan ni kìí ṣèyàn kan àwọn jama kan ni Olúwa Ẹlẹ́dàá wa ó fi hàn báwọn èyí tí Àìṣà radiyallahu anha tí ò fi lọ dúpẹ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ti mà wípé oore yìí o Allahu ló ṣe kò lọ́wọ́ ẹnìkankan èyí tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé man la yashkuri an-nasa la yashkuri Allah ẹni tí ó bá ti dúpẹ́ fáwọn èèyàn kò ní mà ti dúpẹ́ fún Allah ìyẹn nínú àwọn oore tó ṣe pé èèyàn náà kópa ń bẹ̀ ipa wo lèèyàn kó nú eléyìí fún Àìṣà wọn ò kópa kankan
torí de eléyìí Olúwa ní innal ladhina ja'u ọbẹ̀rẹ̀ àwọn àyà yẹn pẹ̀lú innal ladhina ja'u bil ifki usbatun minkum ó sì wá sọ títí ó fi pé àyà 10 láti fọ ìyá ńlá wa Aisha mọ́. Abubakar radiyallahu anhu ṣé bá ọmọ bá Abubakar ṣe jẹ́ sí Aisha kó lọ jẹ́ sí naam bàbá Aisha radiyallahu anhu gbogbo bàbá láyé tí ìbá sí bàbá jákujáku nítorí bá sọmọ rẹ yóò sọ bóyá dáadáa àbí àìdá fódìdí oṣù kan tó fi ń gbọ́rọ̀ Aisha ká ó sì ránù ó sì régbè ó sì kíní sẹ́rù pé Abubakar náà gbádùn kò ní gbádùn bẹ́ẹ̀ náà ni ìyá tó bí Aisha àwọn náà ní gbádùn torí ìwọ tó ṣe pé bó ti ṣe bá àwọn èèyàn lọ́kàn jẹ́ tó máa gbé ròyìn rọ́ká ìròyìn ẹlẹ́jẹ̀ nǹkan tí ò rí bẹ́ẹ̀ ẹ tún máa fẹ́ látẹ́gùn lọ́nà tó fi dálé lérú tó yẹ pé lọ́ọ́ máa ṣe àjẹpéjáwọ́ ń bẹ̀ ọ́ wọ́n rí búgìdì níwá tó o lè fi fọ́lé o lè fi sọ àwọn èèyàn dọ̀tá ara wọn o lè fi bálé àdùn jẹ́ nǹkan ọ̀dán lójú ọlọ́tẹ̀bàtì lórúkọ gbọ́ yìí sọ yìí lórúkọ pa fẹ́ forí àwọn èèyàn gbára wọn lórúkọ pé bí wọ́n ṣe ń gbé lálàáfíà kò tẹ́ wa lọ́rùn àti ká bẹ̀rù Allah torí ẹ̀ Olúwa ló fọ ìyá ńlá wa Aisha má kìí sí èèyàn. Abubakar tó jẹ́ bàbá Aisha ọmọ náwólé Mistah ibn Uthatha ọmọ náwólé lórí nítorí pé ọmọ ìyá Abubakar lágbọn ìyá ìní Mistah yìí jẹ́ Abubakar máa náwó lé lórí nítorí pé mọ̀lẹ́bí rẹ̀ ni àti nítorí pé kò ní Abubakar wa sọ ní ìṣe nítorí pé òun náà ń bẹ́nu àwọn ẹni tó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ yẹn ká ṣe é rántí pé òun ìyá rẹ̀ àti Aisha jọ jáde lọ síbi tí wọ́n ti gbẹ́sẹ̀ ìní ìyá Mistah yìí sọ pé nǹkan ó ṣe Mistah wọ́n á sọ pé ẹni tó jagun Badr ni lọ́ fẹ́ máa sòdì ọ̀rọ̀ sí òtí ẹ̀ máa ti ń lọ Mistah tó ti pé ń bẹ́nu àwọn èèyàn tó sì kí wọ́n agbátẹrù ọ̀rọ̀ yìí Abubakar lóhùn ní náwó lé lórí mọ́ wọ́n ní wallahi la unfiqa alayhi shay'an abada ba'da alladhi qala li Aisha lẹ́yìn ọ̀rọ̀ bú tó ti sọ fún Aisha èmi ò ní ná kọ́bọ̀ lórí rẹ̀ mọ́ Olúwa wa sọ àyà kalẹ̀ wal ya'tali ulul fadli minkum was-sa'a ay yu'tu ulil qurba àwọn ẹni tó lò ẹlẹ́dàá wa tó bùkún tó ṣe àjùlọ fún tó sì gba rìsíkì láàyè lọ́dọ̀ wọn wọn gbọ́dọ̀ máa búra lórí wípé àwọn ò ní fún àwọn mọ̀lẹ́bí àwọn ní nǹkan kan mọ́ eléyìí tó túmọ̀ sí wípé ẹni tó ń ṣe dáadáa sí tó ń bá ṣàìdá sí ọ wọ́n fàìdá pàdé rẹ̀ wala tastawi alhasanatu wala as-sayyi'ah idfa' billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu 'adawatun ka'annahu waliyyun hamim Olúwa ní dáadáa ta ìdá ò lè dọ́gba o wọ́n máa fi dáadáa ti aburú dànù ẹni tí ọ̀tá tí ń bẹ láàrin wa àti ẹ̀ tí wọ́n bá ti ń fi dáadáa pàdé aburú rẹ̀ yóò dàbí ọ̀rẹ́ mọ́tímọ́tì. àwọn ẹni tó ṣe pé wọ́n máa ń ṣàìdá síyàn téèyàn ń ṣe dáadáa sí wọn àwọn kì í ronú dáadáa téèyàn ń ṣe sí wọn táwọn fi máa gbégbèsè àìdá torí pé tó o bá ronú dáadáa tẹ́ni tí wọ́n fẹ́ ṣàìdá sí yìí ń ṣe sí ọ láéláé ò ní ṣàìdá sí. ẹ sì má gbàgbé báwo lẹni tí ń ṣe dáadáa sí ọ ṣe ní gbégbèsè ẹ má gbàgbé pé ìgbà tó ń ṣe dáadáa sí ọ òun ń ṣe pẹ̀lú àníyàn yìí pé kí dáadáa yìí kó bí ìrẹ́pọ̀ kí dáadáa yìí kó bí ìfẹ́ kí dáadáa yìí kó bí kájọ ríre máa bára wa sí. nígbà tí àdúrà bá gbà tẹ́nìkan tó ń ṣe dáadáa sí ọ látàrí dáadáa rẹ̀ ló ti ń rí jẹ
látàrí dáadáa rẹ̀ lọ́nà ti là fún ẹ̀rí pọ̀ máa ráyé eléyìí ò pé kó tó má ṣàìdásí kò pé kó tó má ṣàìdásí torí pé ń tọ́ ràn wọ́n lọ́wọ́ tí nǹkan wọn fi dá wọ́n tún máa wọ́nà láti bá tiẹ̀ jẹ́ eléyìí jẹ́rú àti mista tó hù Abubakar tí wàá lérí léka pé òun tún ní náwó lé lórí má ṣùgbọ́n Olúwa Ẹlẹ́dàá wa kọ̀ fún Olúwa Ẹlẹ́dàá wa ọkọ̀ fún torí Abubakar ni wallahi la unfiqu alayhi shay'an abada ba'da alladhi qala li Aisha lẹ́yìn sọkúsọ tó ti sọ nípa Aisha èmi ò tún ní nọ́kọ́bọ̀ lé lórí má àwọn bàbá rere ni ẹ kò ní títorí pọ́nmọ rẹ ti wọlé ọkọ kò ní kò sí ń tọkàn pẹ̀lú ẹ̀ wọ́n bá gbókọ rẹ̀ jẹ́ ọkọ rẹ̀ ní kó máa dáàbò rárá bàbá rere ọmọ yìí pé ọmọ lọ́kọ ṣùgbọ́n mo kú lábẹ́ pé ọmọ òun tí abáwáwò bóòlólú àti ṣe bá Abubakar wọn ni wala ya'tali ulul fadli minkum was-sa'a ay yu'tu ulil qurba ẹ ò gbọ́dọ̀ tún búra mọ́ ẹ̀yin tó lù ásà jùlọ fún yín ẹ̀yin tó lù agbárísìkí láàyè lọ́dọ̀ yín ẹ ò gbọ́dọ̀ tún búra mọ́ láti sọ wípé ẹ ní ṣàánú ẹnìkan mọ́ ẹ má yí pé ẹ ní ṣàánú ẹnìkan mọ́ ẹ̀yin máa ṣe dáadáa tí yín lọ ala tuhibbuna an yaghfira Allahu lakum sẹ́yìn ọ̀fẹ́ pé kó lù ọ́ foríjì yín ni ẹ máa ṣe dáadáa tí yín sọ ọmọ tẹkẹ lóye kó fi kó bá yín. èyí tó túmọ̀ sí wípé ẹ ò gbọ́dọ̀ kọ dínà àti ṣe dáadáa sí wọn dáadáa tẹ́ ń ṣe náà ní kí ẹ máa ṣe. àwọn ẹni tó jẹ́ mọ̀lẹ́bí yín àwọn ẹni tẹ́ ń ṣàánú ẹ máa ṣàánú wọn sọ́bẹ̀yìn náà ń fẹ́ kó lówó foríjìn ẹ foríjìn ń tọ́sẹ̀ yìí náà wallahu ghafurur rahim Olúwa Ẹlẹ́dàá jẹ́ aláforíjì tó bá foríjìn ní káàsì máa kẹ́ni. Abubakar wa ni wallahi inni la uhibbu an yaghfira Allahu li Abubakar ni wallahi èmi fi Allah búra ó wù mí kakólú àforíjì mi wọ́n fẹ́ kó foríjì mi á jẹ́ pé màá foríjì ẹni tó sèmi náà Mistah l'Abubakar bá padà sọ́dọ̀ Mistah wọ́n bẹ̀rẹ̀ sí ní náwó lé lórí owó tó ṣe pé yìí máa ná lé lórí tẹ́lẹ̀ náà ọ̀hán ni wallahi la anzi'ha minhu abada wọ́n fi Allah búra pé ọwọ́ ọmọ ń sànù rẹ̀ yìí ìní mú kó lórí rẹ̀ ńjọ́ kan. eléyìí túmọ̀ sí wípé ẹ jẹ́ ká kíyè sára ẹni tí ń ṣe àìdá sí wa táwa sì ti ń ṣe dáadáa sí a ò gbọ́dọ̀ ti torí àìdá tiẹ̀ tó dé ká dáwọ́ dáadáa rẹ̀ tá a mọ̀ ká dá dúró nítorí pé àtẹni tí ń gbin ìǹtọ́da àtẹni tí ń fi ìǹtí ọ̀dà lọ́lẹ̀ oníkálukú wọn náà láfojúsùn nígbà tí àfojúsùn tẹni tó fọwọ́ rẹ̀ ya ẹja eléyìí tí ń bẹ nínú agolo àfojúsùn tiẹ̀ ni wípé òun o ẹja tí ń bẹ nínú agolo yìí ẹni tí ń ṣe dáadáa sóhun wọ́n máa gbàjẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀wọ́n á ní tìtorí ẹja tó ń gbàjẹ lọ́dọ̀ rẹ̀ kó òun ṣe dáadáa sí njọ́ka ìdálò wọ́n máa ṣe sí ìwọ má wá ọwọ́ ẹja inú agolo tó ń fún má wá sẹ́yìn nítorí àìdá tiẹ̀ tó ṣe nítorí pé adìẹ tó sun tí ó tọ̀ ara rẹ̀ lọ́wà tá a bá ti torí àìdá tí àwọn èèyàn abú tó ń ṣe sí wa tá a wá ti torí rẹ̀ tá a dáadáa wa dúró ayé yìí ó ti burú jù ayé yìí ó ti burú jù èèyàn mélòó ni wọ́n ṣe dáadáa sí tó ṣe dáadáa fún ọ èèyàn mélòó lọ sánà dáadáa fún tó ṣe pé dáadáa lòun náà sánà fún ọ ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ́yìn bá ṣe dáadáa sí wọn aburú ni wọ́n fi pàdé rẹ̀ ẹni tí wò jókòó ń bì kan rí kó sọ̀rọ̀ rẹ̀ láì dárí ọmọ bóun ti ṣe ń pàtẹ́ẹ̀tì láti bọ́ ọ jẹ́ láyé ni ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ní ń fojú bú wọ̀ wípé èèyàn burúkú lọ jẹ́ èsì èèyàn dáadáa lórí ìbàjẹ́ tó ń ṣe fún ọ Olúwa Ẹlẹ́dàá wá sì rí wípé gbogbo ohun tí ń sọ nípa rẹ̀ irọ́ ni
ọ wá lè má dé tirẹ̀ o gbogbo ìbàjẹ́ tí ń ṣe wọn lè má dé tirẹ̀ níjọ́ tó bá dé tirẹ̀ wọ́n sọ pásíkò tuntun láti gbégbèsè nítorí pé tó bá lọ gbégbèsè o ìwọ ti dínà dáadáa tí wọ́n ń ṣe nítorí àìdá tiẹ̀ ó sì rí i pé o ò ní ṣàdédé sọ pé ní ṣe má bí ìbá ṣe pé ó tún fi ìbúra tó ní agbára kún pé láyé ń bí kọ́ má ẹ̀yin ẹ má wo àìdá tiẹ̀ torí ẹ̀ gbogbo ní tẹ́ bá fẹ́ ṣe láyé ẹ má ṣe nítorí ta ni Allah ènìyàn ò tó ẹni tá a ṣe nǹkan nítorí ẹ̀ tẹ́ ń bá ń fi lè ṣe nǹkan kan nítorí èèyàn kan ẹ lọ kọ́lẹ̀ kò ní pẹ́ kò ní jìnnà tẹ́ fi máa kábàámà àmọ́ gbogbo ní tá a bá ṣe nítorí ti Allah kò ní gbé kìí ṣe gbogbo ẹni tá a bá ṣe dáadáa sí ní ká máa retí dáadáa lọ́dọ̀ rẹ̀ kìí ṣe gbogbo ẹni tá a bá dínà aburú ọmọdọ́dọ̀ rẹ̀ ní ká máa retí kó náà níjà burú ọdọ́dọ̀ wa eléyìí jẹ́ ti Mistah Abubakar ò lè má ṣe dáadáa sí Abubakar ní bọ̀ òun náà ń bẹnu àwọn tó ń ṣagbátẹrù àti ṣègbàjẹ́ ètè sọmọ Abubakar ìgbà tí ìbá sì ṣe pé nǹkan bá ń ṣèyàn báwo ni wọ́n ṣe máa bẹnu àtẹ́lu ọmọ èèyàn téèyàn sọ pé nǹkan kan ṣẹlẹ̀ nǹkan kan ṣe ọ̀nà wọ́n ń bọ ọmọ rẹ jẹ́ ọmọ rẹ ò lè rìn má omi ẹkún lókùtọ́ ọmọ rẹ ń wà mu bí omi tínú rẹ ń bàjẹ́ gbogbo ìgbà wọ́n wá sọ pé nǹkan kan ò ṣe mí bí ọmọ ní nǹkan ṣe ṣé ọmọ wọn mú wá tọ́ lọ́dọ̀ rẹ ni àbọ̀mọ tó bí ẹnìkan wá ní ọmọ rẹ lára òun wá ń retí kí wọ́n máa ṣe dáadáa sí i nílẹ̀ akáyọ ọmọ èèyàn ọ̀tọ̀ ṣùgbọ́n ní àkọọ́lẹ̀ tẹ̀sìn kò burú torí pé gbogbo ẹni tó bá sọ pé ní tó bá ṣe sí mi màá ránró ayé ó bàjẹ́ gan lẹ́gbẹ̀ẹ́ iye èèyàn tí wọ́n ṣe dáadáa sí wo àwọn èèyàn tó ṣe dáadáa sí wọn tó bá jẹ́ 10 èèyàn mélòó nù wọn ló ṣe dáadáa sí ọ torí ẹ̀ má wo tiwọn o kó fi sọ pé ní ṣe dáadáa mọ́ ọ torí tó bá wo tiwọn tó lóòní ṣe dáadáa mọ́ ẹsẹ̀ dáadáa ọ dá kúrò láàrin àwọn èèyàn àníri má nítorí máa ń ṣẹlẹ̀ nu tẹ́fìrí tẹ́nìkan máa kọ aka kan fúnra rẹ̀ kíkójú àánú fọ́ kílọ́ọ̀kù ti kàlókù tóró ó ti dáhùn èèyàn wò òkè ìwọ náà tún dá mi wọn náà tún dá mi wọn náà tún jàǹbá mi wọn náà tún múnáfíkì mi kọlọs ojú àánú fọ́ kọlù mi kọ gbà ní ti máa fà á nù torí pé tí ẹ bá bí léèrè yóò rọ wí iṣẹ́ kì í ṣàdédé ṣẹ̀ lásán tí bá rí téèyàn burú tí bá rí téèyàn ya mọ́kàn tí bá rí téèyàn ò fẹ́ ráwọn èèyàn tí bá rí téèyàn ò fẹ́ báwọn èèyàn ṣe ibi tó dé lẹ́yìn ti rí ẹ béèrè ibi títí ń bọ̀ ọmọ èèyàn ti sọ báwọn ti ṣe ń jẹ́ fún wọn ti kọ́ lóró àsìkò tí wọ́n ránró sí ni wọ́n dàmú bàbá ń lé o kò sàdédé lè ọmọ èèyàn lọ́pọ̀ Abubakar nínú ẹni tó dáa jù nínú àwọn ẹ̀dá Allah Abubakar náà ọkàn rẹ̀ lẹ̀ ó fẹ́ràn ká ṣe dáadáa àbẹ́ ìdígbà tó mú àwọn ẹrúgun lógun Badr Ànábì ń bi Abubakar àti Umar kíkẹ́ kí ni ká sí tá Abubakar ní tàbá dálẹ̀ tàbá tuntun sà we are all family tàbá wà lá pa wọn yóò di pé àṣàfẹ́kù lágbájá tàmẹ̀dòdó lànà family wa tàbá níbo làwọn ti kú báwọn wọn tún padà sọ pé ta ló pa wọn àwa náà ní ẹja àforíjì wọn dáa wọn sanwó kí wọn máa padà lé kó wọn máa jẹ́ báwí fún wa wà Umar ńkọ́ Umar ní gbogbo wọn ká pa wọn dànù kí ló dé àwọn wọn yẹn ṣé báwọn lé wọn lù ìbá jẹ́ pé àwọn ni wọ́n rí wa kó báyìí sẹ́rù kó wọ́n fi wálẹ̀ láàyè ẹ̀dákọ̀ ẹja kẹ́lú máa ṣe wọn ká sí. Ànábì sallallahu alaihi wasallam ní àpèjúwe wa Abubakar ó dàbí àpèjúwe Ànábì Ibrahim alayhi salam
jẹ́ kí bàbá rẹ̀ káfìrí abẹnugánú àwọn kèfèrí ó tún sọ pé la astaghfiranna laka mo fi Allah búra pé ń tó tọrọ àforíjì fún Olúwa ni ó padà gba àforíjì tó tọrọ fún torí pé ńgbà tó náà tó padà rí pọ́tà Allah ni tabarra'a minhu Ibrahim mọ́pá mọ́sẹ̀ kú lọ́dọ̀ rẹ̀ pé èmi kẹ̀ ń máa tọrọ àforíjì fún tààní ẹni tọ́jọ́ ta Allah olórí ibú ṣùgbọ́n Abubakar pinnu àbí anabi Ibrahim pinnu pé wọ́n tọrọ àforíjì kókó náà tó rí àmì pé bàbá yìí ọ̀tá Allah àmọ́ wọ Umar àpèjúwe rẹ̀ làpèjúwe anabi náà alayhi salam tó ní Rabbi la tadhar ala al-ardi min al-kafirina dayyara ìwà Allah agbéléjókòó tí èé jáde nínú àwọn kèfèrí Masar gbogbo wọn ní kọ́ pa ó tún yan ó ní innaka in tadharhum tó bá fi lè sẹ́wọ̀n yudillu ibada wọ́n sì àwọn ẹ̀dá rẹ̀ lọ́nà ni wala yalidu bẹ́ẹ̀ máa sì ń bímọ ní tí wọ́n máa bí oníjẹ́ nǹkan rí o illa fajiran kàfàrà ọmọ òfò ni wọ́n máa bí àwọn kèfèrí ni wọ́n máa bí àpèjúwe wọn ọmọ Abubakar láàánú ó láàánú èyí tó fi wá múrò Abubakar sọ pé èmi ntún náwó lé lágbájá lórí má kẹmọ pọ́ńtì ó ti dọ́kọ délé dání má ó gun gírí kọjá ewé ó ṣàṣejù yìí débi tó lámì ìyẹn ti Mistah àwọn olùwà ẹlẹ́dàá dá Abubakar lẹ́kùn pé ṣé ìwọ ọ̀fẹ́ kó ló foríjì wọn náà foríjì àwọn olùmọ̀wá nípa tawhid wọ́n ní téèyàn bá mọ tawhid dáadáa tawhid tó ní í ṣe pẹ̀lú àwọn orúkọ Allah àtàwọn àròyìn rẹ̀ wọ́n ní ìwà èèyàn yí padà èèyàn pọ̀ ní dáadáa ṣíṣe èèyàn jìnnà sáìdáa sí lọ́nà wọn èmi mọ̀ pálá foríjì ni Allah mò ń sì ń fẹ́ kó foríjì mi dájú sáká èmi náà máa foríjì àwọn èmi ò lè foríjì ẹnìkan àmọ́ mò ń fẹ́ kí Allah foríjì mi kọjọra wọn mo mọ̀ pé Allah azza wa jalla ó jẹ́ ọba tó ṣe wípé wọ́n máa ń ṣàmójúkúrò Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni gẹ́gẹ́ àdúrà tí ní ká máa ṣe ní àsìkò tá a wà nù ẹ̀ ìwọ Olúwa wọlá lámójúkúrò ó nífẹ̀ẹ́ sí àmójúkúrò wá ṣàmójúkúrò fún ìwọ mọ̀lá lámójúkúrò ó nífẹ̀ẹ́ sí ká ṣàmójúkúrò ó ń fẹ́ kó ṣàmójúkúrò fún ọ ìwọ yìí sì ṣàmójúkúrò fẹ́nikẹ́ni tó súnmọ́ kọ́ ọ̀rá àmójúkúrò ò ní rí o ọmọ kólú aláàánú ni ó ń fẹ́ kó ṣàánú ẹ ìwọ láàánú ò ní ràánú ọmọ kọ́ lọ́rẹ ni ó máa ń tàyàn lọ́rẹ mú ẹni tí wọ́n ta lọ́rẹ rí wá kò súnmọ́ kọ́ ọ̀rọ̀ rẹ̀ gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní tá a bá mọ Allah pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀ àwa náà fẹ́ máa jẹ́ kí àwọn irú àwọn àròyìn ní tí ọmọ èèyàn káwa náà máa fi hùwà torí ká lè bá rí ní ńlá tá à ń fẹ́ lọ́dọ̀ Ẹlẹ́dàá. nínú àdìsá Nabi sallallahu alaihi wasallam wọ́n fún wa nírò nípa òṣòwò ńlá kan táwọn èèyàn máa ń rajà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n jẹ lówó tọ́pọ̀ tí ohun àtọmọ ọ̀dọ̀ rẹ̀ bá ti wá gbé ìwé owó táwọn èèyàn jẹ wọ́n tán bá ti gbé wò lágbájá jẹ wá níye báyìí tàmẹ̀dó jẹ wá níye báyìí dóòlà jẹ wá níye báyìí wọ́n ní bàbá yẹn tí wọ́n bá ti sọ fún báyìí máa sábà sọ wípé já sàmójúkúrò fẹlẹ já mójúkúrò fẹlẹ já wọgilé owó tẹ́lẹ̀ ìjẹ wa ìmọ̀ ṣe bẹ́ẹ̀ Ànábì wa ní tó bá dijọ́ gbẹ̀ndà kíyámà Olúwa Ẹlẹ́dàá wa yóò wọgilé tiẹ̀ náà pé ọmọ lọ sí àlùjánnà torí àwa náà ẹ jẹ́ ká kọ́ ìwà pẹ̀lẹ́ ẹ jẹ́ ká ní ẹ̀mí ìdáríjì ẹ jẹ́ ká ní ẹ̀mí rírí fífi rírí ṣaláìrí
fífi gbígbọ́ ṣaláì gbọ́ ká má jẹ́ ẹni tó ṣe pé bí n bá ti rànrò bí n bá ti ẹ̀san tí sì gbà ábà tólúwa náà bá fẹ́ ṣe bẹ́ẹ̀ sí wa ńkọ́ àti gbé yányá torí ẹ jẹ́ ká fi àwọn dáadáa tá à ń rí nínú àwọn àtúmọ̀ orúkọ Allah àtàwọn àròyìn rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kí làwa já má a lè nírú ẹ̀ láéláé àmọ́ ní ti déédéé ọmọ èèyàn káwa náà máa fi rú àwọn àwa ń kọ́ra ẹgbẹ́ àdìsá nàbì kí lọ sọ ó ní innama yarhamullahu min ibadihi ar-rahama Allahu kì í kẹ́ ẹnìkankan nínú àwọn ẹrú ẹ̀ àfàwọn ẹni táwọn náà bá máa kẹ́yàn kò ní ṣàánú ẹnìkankan àfẹnitó náà bá máa ṣàánú ọkàn rẹ̀ lé burúkú ò láàánú fẹ́nìkankan gbàgbé ẹ̀ ò lè ráàánú lọ́dọ̀ Allah torí ẹ̀ bí yẹn náà bá ṣe jẹ́ irú nǹkan lórí lọ́dọ̀ Allah ọmọ rẹ̀ yẹn lọ́wọ́ ẹnìkan bọ́nú dààmú kò mọ bí ó ṣe ṣera rẹ̀ kọ́dọ̀ ti rọra rẹ̀ kún débi pé ó fẹ́ lọ sọ́ra rẹ̀ gádà kó òun kú dànù yìí ti rú àwọn gádà rondórondó yìí o wọ́n fẹ́ lọ Third Mainland Bridge sẹ́mi kí tẹ̀yìn bá ń sọ́ra rẹ̀ látòrí irú gádà àfà bóyá kó tó dénú omi ó ti lọ àbí kó sì jẹ́ pé omi náà ló dé lọ bá kú tọ́ ó ti wá ronú rẹ̀ wọ́n wá pè wọ́n á ní ọgbọ́ pé àwọn òfò kan ṣe nínú ètò káràkátà rẹ̀ ó sì gbọ́ pé wọ́n sọ pé owó ń pọ̀ ó ní bẹ́ẹ̀ ni mílíọ̀nù 12 ni lòún pàdánù lẹ́ẹ̀kan náà gbogbo tó ń sì ní láyé náà torí ẹ̀ ohun tí ẹ̀ mọ́ bóun ṣe fẹ́ ṣe rọ̀ mọ́ wọn á ní ọ̀dà tó bá ti di ní àfẹ̀mọ́júmọ́ ọ̀la wọn fẹ́ kẹ́ wá tó bá sì dé bá sì ní èlò lẹ́kọ́ wọn ó ní mílíọ̀nù 8 mílíọ̀nù 12 ni wọ́n bá sì mú chẹ́ẹ̀kì mílíọ̀nù 8 mo bá yín dín fò Allahu Akbar ó ti gbẹ̀mí là torí pé ń ti ń palẹ̀ mọ́ pé òun ó pokùnso ẹlẹ́kejì ó kó ìdùnnú ńlá bá gbèsè ayé ẹni tó ti rora rẹ̀ kún pé bó ní kóun tó ti bẹ̀rẹ̀ sẹ́nu pé nìsín pátápínra rẹ̀ ń tọ́ sọnù fún ó ti máa ní mílíọ̀nù 9 sórí ìwọ̀n tó díjú fún yàn mílíọ̀nù 8 kọ́ rọrùn ẹgbẹ̀rún 8 gan rọrùn wọ́n wá fún ní mílíọ̀nù 8 ó sì gbójú ẹ̀yìn torí pé ń tò ní mílíọ̀nù 8 jẹ́ bàbàrà níjọ́ tí mílíọ̀nù 8 jẹ́ bàbàrà ní ìgbà tí ọba ti kú lọ́wọ́ rẹ̀ tẹ́ ẹ̀ bá ti bùnyàn ní nǹkan lọ́jọ́ bàbàrà sẹ́ni tẹ́yìn bá ti bùnyàn ní nǹkan kò sí bó ṣe tóbi tó tẹ́ bá ti bùn tẹ́ mójú kúrò ń bẹ̀ wàláhì kọjá mọ́ kankan mọ́ ǹjẹ́ wàá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ni pé ẹ rí oore bá borí torí pé nítorí ó ṣe fún ọ nísìn mílíọ̀nù 8 èrè lásán ni gbogbo nǹkan táwọn tá a ti dánwò nù gbèsè ayé ni nítorí ó ṣe fún ọ yóò kọjá gbogbo nǹkan ẹ wọ àpèjúwe yìí ẹnìkan yọ zakat ìgbà tí wọ́n sì rò zakat tó yọ ó jẹ́ mílíọ̀nù 3 ńlọ́wọ́ tó gbọ́dọ̀ yọ kó nówó ẹ̀ tí ó fún àwọn èèyàn zakat àwọn tá a lówó gbàtà gbọ́ pé mílíọ̀nù 3 ló yọ ẹlòmíì tó bá gbọ́ báyìí yóò jókòó kalẹ̀ náà lọ́wọ́ pé owó tá a wá yọ mílíọ̀nù 3 nù rẹ̀ ti pọ̀ tó sẹ́nu pé ìdá kan nínú 40 péré nù tọ́ sẹ́rí ìgbà tó kò sẹ́ni tó rọrùn fún láti yọ owó kò sí tó sọ pé irun mú lówó yìí kò sẹ́ bínú tu òdodo ni òun tó lówó tí ó yọ 3 million yìí ẹ̀mẹ́wàá ní ọmọ tó sí 3 million ṣé ìsìsì kìíní ìsì 3 million oorun lè gbé lọ tó bá tún jí 3 million ṣe bá àti ìyàjú ẹ̀ so yóò díjú olú ẹlẹ́dàá wa gangan yóò díjú gidigidi yóò fi yọ pọ̀ kó 3 million sẹ́gbẹ̀ẹ́ kan ẹmọ àwò ọ̀dà tani àti tá ló ń fẹ́ fún iná ìlànà sallallahu alaihi wasallam ní khairul birri ajiluhu
èyí tó lóore jù nínú dáadáa ní ìtẹ̀tẹ̀tẹ̀ kájú sí sẹ́yìn pé 3 million láfẹ́ yọ wọ́n á sọ pé màá fún lágbádá màá fún támẹ̀lú màá fún dọ́là màá fún làkàṣègbè lágbádá gba ibà tàmẹ̀dọ́ gba ibà yóò lọ gba ibà wọ́n lágbádá yọjú sí mi ibi tó bá wà ibi tí wọ́n náà bá wà yọjú sí mi o tọ́m bẹ́ẹ̀ lé bẹ́ẹ̀ sẹ́rí ètò dáa jù pé bó ṣe ní yọjú sí mi má pẹ́ o wọ́n ní yọjú sí mi magrebu ò tí ì dé àwọn à ń bọ̀ lẹ́yìn ṣáì bóyá nínú 3 million tẹ́lẹ̀ ìwọ ló gbèrò pé ó gbé 1.5 tó o bá ti tètè débẹ̀ pápápá yóò gbé fún ọgbàgbé léun láíláí mi àwọn à ń bọ̀ láago 9 wọ́n á ní ok ẹ̀yin ọmọ ẹ bá ń gbówó tí mo gbé sábẹ́ pílọ̀ lọ́ba di 150 sẹ́mọ̀ pé táǹsìrà rẹ̀ ìwọ ló ṣera ẹ̀ jìnnà tó ti tètè lọ torí pé tó bá ti fún ọ kò lè pé kó wá mo sì kó fún ọ má torí ẹ̀ ẹ wá rí i pé tó bá dijú tó bá fi fún àwọn ẹni tó fún tó bá fi yọ 3 million yẹn tán aláàánú ni Allah aláàánú ni Allah ẹ dákun ẹ̀yin tẹ́ lówó tẹ́ yọ zakat ẹ máa yọ ọ̀nà kan pàtàkì gbòógì nù tó ló wá máa fi sọ àrísìkì di púpọ̀ tó bá dọdún tí ń bọ̀ èèyàn bíléèrè èló lọ yọ zakat sẹ́rẹ́ńtọ́ yọ 3 million yẹn zakat rẹ̀ lè ti tó 9 million kí ló ṣẹlẹ̀ olúwa ti sowó ní lọ́pọ̀ mẹ́ta yàtọ̀ sí pé náwó ń gbọ́ bùkátà ó lè jẹ́ pé gbaná mi kọ́ ilé ńlá kan ó lè jẹ́ pé láàrin rẹ̀ náà lọ ra mọ́tò ńlá kan kò tún sínú owó tó ti fẹ́ yọ zakat o tó bá yọ zakat kò ṣera rẹ̀ torí ẹ̀ ní kẹ́ ẹ dìídì ṣèyàn lórí kẹ́ ẹ ṣe lórí níṣe ni lórí tẹni tí ó bẹ̀rù òṣì ìmàjẹkulu ọ sínú àrísìkí tó pọ̀ fún yà nísìn ẹnìkan ní kẹ́ ẹ ṣàánú ìyà ń jẹun gbogbo ẹ̀mí tóun ní kò ju pé báyọ̀ fún 5,000 lọ ọba tiẹ̀ pọ̀ ju 10,000 so ẹ bá sì ní kó má kàǹtì wá mímú tí ó má kàǹtì dé báyìí ẹ fún 5 million bí ọ̀pọ̀ bá mọ èdè tó gbédè tó máa dúà ṣe yóò fẹ́ ṣe nǹkan míì ẹni tí retí 5,000 ẹ wá fún 5 million ẹ̀yin tẹ́ díjú ṣe báwọn ẹ̀yin náà máa retí orí tẹ́ lérò orí tí ó ká mama tí ó gbó àyà torí ẹ̀ a fẹ́ gba dáadáa lọ́dọ̀ Allah ẹ jẹ́ ká máa hun kó náà rọ̀ wá ẹ jẹ́ káwa náà ká láwọ́ yìí máa jẹ́ kó lúwa kó sínà fún yà ẹni tẹ́yìn ṣàánú ẹ rí i pé látàrí pé ṣàánú rẹ̀ pẹ̀lú tí ò lérò ó lè jẹ́ pọ̀ kan nínú àdúrà mẹ́wàá tó ṣe ìlòlúwa gbà tẹ́ fi wá rí nǹkan ìyàlẹ́nu tó kọjá sísọ tó bá gba mẹ́wàá ńkọ́ torí pé ọ̀rọ̀ tí ó máa sọ lásìkò tí ìwọ ṣoore fún un ó rí pàtí inú ẹ̀mí rẹ̀ ní ti ń jáde yóò mọ lápá ni torí ẹ̀ àwa fẹ́ gba dáadáa lọ́dọ̀ Allah àwa ò ṣe tán láti ṣe dáadáa fún ọmọlàkejì wa àwa ń fẹ́ kó ló akọ́sà mọ́jú kúrò fún wa lórí àwọn àṣìṣe wa àmàmàṣe wa ìtawà gan mú yàn ṣe ìtàn mú àwa náà ṣe ètò tóbi àti ètò kéré ètò àṣẹ ń kọ̀rọ̀ ètò àṣẹ ń gbangba àmọ́ àwọn ò fẹ́ láti ṣàmójúkúrò fẹ́nikẹ́ni sẹmọ pé nǹkan yẹn takora wọn ọtakora wọn torí ẹ̀ káwọn náà gbìyànjú àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ látara bolúwa wá sí ń jẹ́ ní ara àròyìn rẹ̀ ní káwọn náà ká kẹ́kọ̀ọ́ mbẹ̀ wọ́n nígbà tó lù wá jẹ́ aláforíjì àforíjì ní í ṣe pẹ̀lú pé wọ́n ṣẹ̀yàn tí wọn ò bá ṣẹ̀yàn kò ní ṣàforíjì torí ẹ̀ ló ṣe dá wa wípé gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ gbogbo wa láláìdá ṣùgbọ́n ta ló dáa jù nínú wa àwọn tí bá máa tọrọ àforíjì ẹ̀yin náà ti yẹ kẹ́ ẹ mọ ìdí tí wọ́n fi dáa jù nítorí pé ìgbà táwọn ń tọrọ àforíjì aláforíjì tó lù wá ń jẹ́ ńkọ́ ìtumọ̀ rẹ̀ hàn torí pé àwọn ń tọrọ àforíjì làwọn ṣe jẹ́ ẹni tó dáa jù
àwọn náà lára wọ́n máa ṣẹ̀ wá nítorí pé èèyàn làwa àwa gan ṣe Allah à ń ṣẹ̀yìn ẹgbẹ́ wa tó bá ṣẹ̀ wá tẹ́ni tó ṣẹ̀ wá tó bá ti ṣàfihàn wípé ọmọ tó ń ṣe láìda ká foríjì. Ọkàn lè jẹ́ pé bá ń ṣe jọ ń ṣe tẹ́lẹ̀ àjọṣepọ̀ kò ní rí bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n a ti foríjì a ti sí ojú ewé ìwé mi eléyìí tó jẹ́ tuntun amọ̀ntàlejò máa ṣe ní ìsìn torí kọ́ mọ́tò di pé a tún padà ṣẹra wa nírú ẹ̀ṣẹ̀ ti tẹ́lẹ̀ ṣùgbọ́n ká wá pé ti tẹ́lẹ̀ kò ní kó ń bẹ́ẹ̀ bí ó sì máa wà nánu láì ṣe ṣètọ́nù àti Iblis. Ó yẹ ká lẹ́mìí wípé ó ti tán eléyìí ti tán àmọ́ òdiwọ̀n bá ṣe lè jọ bára wa ṣe ní ìsìn torí pé ìṣẹ̀lẹ̀ kọ́mọ́kọ́yàn lọ́gbọ́n. Bóyá ìwọ ti sọwọ́ lẹ́jù ó jẹ́ kí wọ́n ṣe àgbélé sí ọ̀pọ̀ jù ó fi wá di ẹ̀ṣẹ̀ tó lóòní forí jìyàn a jẹ́ pé mọ́tò sọ̀rọ̀ ọwọ́ ńlẹ̀mọ́ lọ́jọ́ iwájú ẹ sì jọ máa ṣe ń ṣe tí mùsùlùmí tí ò ní sínú pé níkùn sínú síra yín ṣùgbọ́n àjọṣepọ̀ yín kọ́ kò lè lọ wo nábì ti tẹ́lẹ̀ mọ́ nítorí kọ́ mọ́ bá tún bí irú aburú tó ti bí tẹ́lẹ̀. Torí ẹ̀ Abubakar ẹ̀kọ́ ńlá láàrí kọ́ lára rẹ̀ ń bì ó ẹni tó ń náwó lé lórí nítorí kó ṣàìdá sọ́mọ rẹ̀ ọ̀sọ̀ àìdá nípa ọmọ rẹ̀ ọwọ́ á lóun ní náwó lé lórí mọ́ ṣé ò ní foríjì ni síbí wọn náà fẹ́ kó lówó foríjì kó lówó lè bá foríjì wọn náà eléyìí ń jẹ́ báwọn. Abubakar ni ó dájú pé mi fẹ́ kó lówó foríjì mi o torí ẹ̀ mo ti foríjì. Aisha ni anabi sallallahu alayhi wa sallam ó máa ń bi Zainab bintu Jahsh tó jẹ́ ìyàwó anabi sallallahu alayhi wa sallam nípa ọ̀rọ̀ mi kí ló rí ń pa mi kí ni tó sì máa ń pa mi. Zainab wá ní wa anabi sallallahu alayhi wa sallam èmi ń ṣọ́ etí mi mo sì ń ṣọ́ ojú mi lódodo èmi ò mọ̀ kankan àfi dáadáa. Allahu akbar. Orogún àsìfẹ́ máa borogún jẹ́ ni borogún bá rí dáadáa nípa orogún rẹ̀ àpò láìdá tó bá rà ìdá ńkọ́ ẹyọ kan torí yóò pè ní kíni 10. àwọn ìyàwó rere làwọn ìyàwó Ànábì sallallahu alayhi wa sallam torí pé nígbà àwọn orogún máa ń ṣe ni pé ìmọ̀ wù wọn kọ́ bàjẹ́ fẹ́ni kọ́ bàjẹ́ forogún wọn kan kí tàwọn lè bá a máa dà. Zainab yìí ìyàwó ní fànàbì sallallahu alaihi wasallam gbogbo àwọn ìyàwó Ànábì lànàbì sì nífẹ̀ẹ́ sí. Ànábì wa ń béèrè pé kí lọ́ọ́ mọ̀ ń pa Àìṣà ìsìnkú Ànábì fẹ́ dá òfófó lẹ́nu ilé rẹ̀ ìsìnkú fẹ́ dá bọ́yìí sọ yìí lẹ́nu ilé rẹ̀ ṣùgbọ́n nǹkan tó dé ló bí intanṣe wọ́n fẹ̀sùn kan ọ̀kan nú ìyàwó ìwọ̀nba oníbàálé lè mà nípa àwọn ìyàwó rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí ó hàn sí ìyàwó mi tí ò ní hàn sọ́kọ. Ànábì fi ń bi Zainab léèrè kí ló mọ̀ nípa Àìṣà kí ló rí ń parẹ́ ó ní wa Ànábì sallallahu alaihi wasallam èmi ń ṣọ́ etí mi mo sì ń ṣọ́ ojú mi èmi ò mọ̀ nǹkan kan nípa rẹ̀ àfi dáadáa. Àìṣà wa ni òun sì lẹ́ni tó ṣe pé wọ́n máa ń bá mi jowú pọ̀ nínú àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n nítorí pé ó ní ìpáyà Allah sọ ọ̀sọ̀ àìdá nípa mi torí kò mọ àìdá nípa mi. Subhanallah. Eléyìí túmọ̀ sí pé ẹ̀yin obìnrin àgbáńlá yìí lẹ́yìn náà ń gbọ́ yẹn o lẹ́yìn náà ń gbọ́ ọba ń jàbí tí ká kúkọ́ ẹ̀rẹ́ pẹ̀lú orogún rẹ ọmọ akẹ́sùn tí ò sí sí lọ́rùn kó ṣe ẹ bẹ̀rù Allah nítorí ṣe ní dáadáa ọ̀pọ̀ nǹkan ló ṣe ẹ bẹ̀rù Allah ẹ sì rí pé àwọn obìnrin níbẹ̀rù Allah. Ìyá ńlá wa náà Aisha radiyallahu anha títún gbẹ̀rí ìyá ńlá wa Zainab jẹ́ àmì dáadáa ni nítorí pé ibi tí owú ti ń bóbìnrin jà tó owú ti fẹ́ fọ́ lórí tó ti fẹ́ fọ́ ń fún tó ti fẹ́ fọ́ lẹ́dọ̀
kò ní ríran rí ẹni tó sọ rere ń pa rẹ̀ gan torí pé aburú lòun kàn máa rò sí ìwọ̀nba ló yẹ kí nǹkan ọmọ ẹjọ́ fọ́kọ̀ kan náà sì wá di pé kọ́ ọmọ wá kú fún ẹjọ́ fọ́kọ̀ kan náà sì wá já sí pé òun ò lè lóore kankan kí ni wàhálà àwọn ìyàwó yìí báyìí Olúwa Ẹlẹ́dàá wa ṣà wọ́n lẹ́ṣà ó ṣà wọ́n lẹ́ṣà ìwọ nísìn jẹ́ pé ẹni tẹ́jọ jẹ́ ìyàwó ọkọ gbogbo dáadáa ní ṣe sí ọ kò fijọ́ kan jí ronú pé káàrin yẹn dàrú rí àbí kí tí ọ bàjẹ́ rí àmọ́ wọ ọba ronú dáadáa rí láyé ó sì lè sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa rí gbogbo ìgbà táǹfààní àti bọ́kọ̀ rẹ̀ sọ̀rọ̀ kan bá ti yọ́lẹ̀ ọ̀rọ̀ orogún lọ́ọ́ máa sọ láìdá ẹnìkan sì ń sọ̀rọ̀ rẹ̀ sí ni létí láìdá láti ìgbà táwọn ti sọ pé àfẹ́ gbọ́ táwọn bá ń fi ń gbọ́ yóò padà bí ìkórìíra sínú ọkàn wa ni. ṣùgbọ́n àwọn eléyìí àwọn ìyàwó rere ni wọ́n jẹ́ o fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lọ Ẹlẹ́dàá wa ó padà fọ́ ìyá ńlá wa Aisha radiyallahu anha Olúwa padà fọ́mà àyà 10 gbáko Olúwa sọ̀kalẹ̀ nítorí àti fọ́mà Olúwa ní innal ladhina ja'u bil ifk dájú àwọn ẹni tí wọ́n parọ́ tí wọ́n gbé irọ́ wá ìdú rẹ̀ nípa Aisha radiyallahu anha usbatun minkum àwọn jama kan ní nínú yín ènìyàn kan kọ́ méjì kọ́ àwọn tó pọ̀ ni torí pé àwọn munafiki pọ̀ láyé ànábì sallallahu alayhi wa sallam pàápàá ní al-Madina kò sí munafiki Makka kèfèrí pọ́nbélé ni tó ẹ pé wọ́n hàn dájú sáká pé káfìrí làwọn eléyìí ṣùgbọ́n ní Madina àwọn munafiki hàn nítorí kánàbí ò tó dé Madina àwọn ará abẹ nínú àwọn al-Ansar wọ́n ti panu pọ̀ sórí páwọn fẹ́ fi Abdullah ibn Ubay ibn Salul àwọn fẹ́ fi jọba bí ìsẹ̀mí Lárúbáwá ti ṣe wà ní pé láyé ìgbà yẹn wọ́n yìí lólórí ṣùgbọ́n wọ́n ti ń lapa ìṣesí àwọn míì ti ń lapa lára wọ́n ti ń ronú pé yẹ ká lólórí làwọn fi dárò lágbọn al-Madina yẹn wọ́n fẹ́ fi Abdullah ibn Ubay ibn Salul àwọn fẹ́ fi jọba nítorí àwọn ìròyìn dáadáa kan eléyìí tí ń bẹ lára rẹ̀ tó fi tọ́ sí ipò olórí ẹnu ti kò ọkàn ń retí ọjọ́ tí wọ́n ṣe wúyè fún mi tó ń tẹnu ẹ̀ lànàbì bá dé lànàbì dé sí Madina pẹ̀lú ẹ̀sìn Islam tó lórí tẹlẹ́mù gbogbo ará Madina wọ́n gba Islam kò fẹ́ ṣẹ́kulé kan má tí Islam ò ti wọ̀ kọ́lá kánàbí ò tó dé Mus'ab ibn Umayr radiyallahu anhu lọ́jà sojú ńlá fánàbí sallallahu alaihi wasallam Madina kánàbí ò tó dé ó ti rí Islam gbé wọlé kọ̀ọ̀kan ànábì wa dé ẹ̀dá wọ́n ní odò Olúwa Ẹlẹ́dàá wa sàn dé ìwà tún ní jẹ́ odò baálẹ̀ ọ̀já mọ̀ kankan mọ́ òwe Lárúbáwá ni ẹ idha jaa nahrullahi baqala nahru Ma'qil tó máa ní odò Olúwa sàn dé tani jẹ́ Ma'qil yóò á sọ pé òun náà tún lódò kan báyìí ọ̀rọ̀ àjọba àdéniládé ó di tàn ọ̀sánì títún dámọ̀ràn rẹ̀ mọ́ tó bí Abdullahi ibn Ubay ibn Salul tí ó bá wá gbógun ó gbé ojú rẹ̀ sánàbì sallallahu alaihi wasallam tó náà bá ṣe ní màánú ọmọánú ni o kò dénú o torí pé tó bá gbé ta bóyá wọn lè pípọ́ náwó gan ìdínú tó fi ṣe bí ìgbà tó ń ka mára kò wọ ọkọ̀ dọ́kàn rẹ̀ kò ka mára tán lóòótọ́ ìbànújẹ́ yẹn ṣẹ́kù gbogbo àwọn ẹni tó ń sì ronú pé àwọn ò mú eré rẹ̀ jọba àwọn padà dá múgbá lẹ́gbẹ̀ẹ́ fèrè sínú tiwọn náà dùn inú tiwọn náà ò ní dùn eléyìí ló fà á
ló fi jẹ́ pé Abdullahi ibn Ubay ibn Salul ó gbé orí yọ ní lórí pòǹdì munafiki. Kí ni munafiki? Nísìn àwọn èèyàn ti pọ̀ oríṣi méjì. Ní Mẹ́kà èèyàn oríṣi kan ní ògèdè kèfèrí ni wọ́n. Ìsìláàmù dé wọn ọ̀gbá láyè, kò jẹ́ kí ìsìláàmù náà lágbára. Ó jẹ́ pé àwọn kèfèrí nìkan la rí. Tó bá tó kọ pera rẹ̀ mùsùlùmí, tó bá rọ ọmú ẹni tó bá wá Káàbà kí wọn náà máa ṣe irú sọ láti tánàbí ṣe, tó bá ra yín kó iná fà náà fi gbẹ́sìn wọn sá wá sí Al-Madina. Ṣùgbọ́n ní Madina ọ̀rọ̀ ti yàtọ̀. Àwọn kèfèrí Mẹ́kà ń bẹ́ẹ̀ alágbára ni wọn. Ànábì sallallahu alaihi wasallam náà ti dá lágbára báyìí torí pé gbogbo èèyàn ti wọnú ẹ̀sìn Islam. Tó o bá ní kèfèrí pọ́nbélé ni ọ́ pẹ̀lú bí Madina ṣe dà yìí, ó lọ darapọ̀ mára Mẹ́kà kí ẹ jẹ́ pé irú ẹyẹlẹyẹ rẹ wọ́tọ̀. Àbọ̀ wọnú àwọn Yahudi tán wà ní agbègbè Madina táwọn sì ń kígbe pé kèfèrí làwọn, ó wọnú wọn sàǹsàn, ó jẹ́ àdán ọmọ pé ara wọn ni ọ́. Tó bá sì pera rẹ mùsùlùmí, ó darapọ̀ máa mùsùlùmí sàǹsàn. Tó àwọn ní ìsìn wọn gba Islam, wọn gbà lójú ayé kò dénú, wọ́n sì fẹ́ jàǹfààní Islam. Kèfèrí ní bẹ nínú ẹ̀mí wọn, wọ́n tún fẹ́ jàǹfààní ìṣe kèfèrí. Wọ́n wá dúró lágbede méjì, mudhabdhabina bayna dhalika la ilaha haula'i wa la ilaha haula. Lágbede méjì ni mùnáfìkì máa dúró, kò jẹ́ ọ̀kan nínú àwọn eléyìí, bẹ́ẹ̀ ni kò jẹ́ ọ̀kan nínú àwọn eléyìí. Tó bá pàdé àwọn eléyìí wọ́n lára yín ni wá, tó bá tún pàdé àwọn eléyìí wọ́n tún ní tiyín là ń ṣe. Bí mùnáfìkì ṣe wà ní. Àmọ́ èyí tó jẹ́ tiwọn gangan tó jìndò sínú ẹ̀mí wọn àtọ́ka wọn ó ní ṣe kèfèrí. Wọ́n kàn fi ìṣe ìsìláàmù hàn lójú ayé ni. L'Olúwa fi sọ pé innal munafiqina fi ad-darkil asfali minan nar wa lan tajida lahum nasira. Nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn mùnáfìkì ọmọ wọn ò ní rí alárànṣe kan fún wọn. Wọ́n fẹ́ jẹ àǹfààní Islam, wọ́n tún fẹ́ gba tàwọn kèfèrí, nítorí bí mùnáfìkì. Wàyí o, àwọn mùnáfìkì yìí báyìí wọ́n pọ̀, wọ́n kéré, wọ́n pọ̀ ló ń kà. Débi pé àwọn ìtànàbí tú àṣírí wọn dákọ̀ wọn fún Hudhayfa ibn al-Yaman, wọ́n pọ̀ jọjọ. Tẹ́bẹ́sì wo Suratul Munafiqun, Suratul Tawba, tẹ́bá wo bólúwá sí ń tú àṣírí wọn, ẹ mọ̀ pé wọ́n pọ̀ gan. Wọ́n pọ̀ gan. Tẹ́bẹ́sì wo tírà táwọn olùmọ́tò kọ gẹ́gẹ́ bí tírà al-Imam Ibn al-Qayyim rahimahullah tí wọ́n ti ṣàlàyé sifatul munafiqin, àwọn ìròyìn àwọn munafiki, ó rí pé munafiki pọ̀ láyé. Torí pé tó bá wo àwọn èèyàn tí irú ìròyìn wà lára wọn, wọ́n pọ̀ gan. Torí ẹ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ munafiki wọn ò ní fẹ́ kí dáadọ́ máa ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí. Bí kápẹ́ bàjẹ́ àìdá nítorí bani ló kọjẹ́ ìní ṣẹlẹ̀ sí wọn. Tí wọ́n bá rí nǹkan kan tọ́jọ́ nǹkan tí kò ní wetí gbọ́ lára àwọn mùsùlùmí, wọ́n fi kún lọ́nà tó ṣe pé gbogbo ẹni tó bá gbọ́ yóò rí àrísá wọn wípé ẹ̀yin náà lẹ tó ṣe yìí, mébẹ́lẹ́ ní mánì. Ìdínú tó fi jẹ́ pé ìyàwó ànábì ọkùnrin kan ń fà á bọ̀ láti ojú ogun tó pa ànábì lọ́tẹ̀lé lọ, ọ̀bá ànábì wà, kí lẹ fẹ́ sọpọ́ ṣẹlẹ̀ sẹ́wọ̀n kárí gbọ́dọ̀ wí nìyẹn. Àwọn ti rí tí wọ́n lè fẹ́ látẹ́gùn tí wọ́n sọ di bàálù, ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n sọ di bàálù lánàá. Yà kí ló dé tó fi jẹ́ pé wọ́n mú Àìṣà wálé, ọ̀sánmà nàbì lọ́wọ́, wọ́n jí gbé. Ẹ̀mí ìranu pọ̀ fún wa, àbẹ́rẹ́ nǹkan mẹ́rin. Wọ́n tún wá tètè mú àwọn dàpọ̀ mọ́jàmá kánàbí ọmọ bá fúra. Subhanallah. Ní Àìṣà tó ṣe pé Olúwa Ẹlẹ́dàá wa fọ́mà, ó jìnnà síra rẹ̀,
ìranù bá wò tún wárọ́ mi pa torí ẹ̀ àwọn ẹni tí wọ́n ń gbé ọ̀rọ̀ ń ká wọn pọ̀ mùnáfíkì ìtakùrà wọn tọ́gà wọn bá ti lè sọ̀rọ̀ orin tí ń kọ iná làwọn ọmọlẹ́yìn ọmọ àgbè torí ẹ̀ Olúwa ní kìí ṣèèyàn kan o àwọn èèyàn púpọ̀ ni la tahsabuhu sharran lakum ẹ má rò pa aburú ni ìròyìn aburú tí wọ́n ń gbé káyàn jẹ́ fún yín o rárá o ẹ̀yin ará ilé Abubakar kìí ṣe aburú lọ́jẹ́ fún yín àwọn lọ́lúwa ń bá wí ń bí ìwọ Abubakar ọmọ rẹ tán bàjẹ́ tán tàtàrà ọmọ rẹ bá wọn náà lọ́kàn jẹ́ má rò pa aburú ni o bal huwa khairul lakum rere ni fún yín o láyé àti lọ́run torí pé ẹ padà dání tó ṣe pé wọ́n ń jẹ́rìí òdodo fún láyé nígbà tí àyá Al-Qur'ani sọ̀kalẹ̀ ńkọ́ Olúwa fọ́mà látòkè gbogbo sánmà méjèèjì yóò sì tún jẹ́ àgbéga fún yín tó bá di lọ́la gbẹ̀ndà al-qiyam Olúwa tó fẹ́ fi ṣe àfihàn àgbéga kò tó Olúwa ṣe fún yín tó ṣe fọ́mà rẹ̀ Aisha Ummul Mu'minin radiyallahu anha ó ti torí tiẹ̀ ó sọ àyà mẹ́wàá kalẹ̀ nínú ọ̀rọ̀ tí Aisha náà sọ ó ní ìrò pé èmi kí ni mo já mọ́ Olúwa lè ti torí mi sọ àyà kan kalẹ̀ táwọn èèyàn máa kàdíjọ́ gbẹ̀ndà al-qiyam àyà mẹ́wàá l'Olúwa sọ kalẹ̀. Allahu akbar torí de lẹ́yìn ẹ̀yin oníbàjẹ́ ètè ẹ̀yin onísọkúsọ fẹnujá géètì gbogbo ẹ̀yin onísọkúsọ ẹlẹ́nu rúnrún tẹ́ẹ̀ máa ju kẹ́ máa bọ́ ọmọlàkejì jẹ́ lọ ẹ̀rí pẹ́yìn náà lára oore lẹ́ ń ṣe fún wa oore lẹ́ ń ṣe fún wa tó bá kẹ́ ẹ márú bóore tẹ́ ń ṣe fún wa ti ṣe pọ̀ tó ní ẹ̀ bá ti jáwọ́ bẹ̀ tipẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́ tètè rìn olólùwà fi ń polówó ọjà ẹlòmíì bàtà ń bọ̀ ọjọ́ ẹ̀dáná kíní ẹni tó gbọ́ nínú èèyàn mẹ́wàá tó gbọ́ èèyàn mẹ́ta láwọn fẹ́ mọ̀ kíyàn wá burú tó bẹ́ẹ̀ ṣe wí kíyàn jíyàn rádaràda tó bẹ́ẹ̀ ṣe sọ yìí náà bá láwọn fẹ́ mọ̀ àwọn méje yòókù ẹ̀jẹ̀ mùnáfíkì wà nù sàn wọn gba nídìí nígbà táwọn mọ̀lẹ́kà ti sọ̀rọ̀ nídìí láti lọ wádìí àwọn mẹ́ta táwọn fẹ́ wá wádìí wọ́n wá wádọ̀ rẹ̀ wọ́n gba gbogbo ọ̀nà wọ́n fi dọ́dọ̀ rẹ̀ tìbẹ̀rù náà ni o tí wọ́n ti sọ pé ẹ̀rù jẹjẹ bàbá òfò so ìní wọ́n bá dọ́dọ̀ rẹ̀ wọ́n bá rí pé la ilaha illallah kò ní dá fáwọn olórí ibú àṣírọ́ ni gbogbo tí wọ́n pa fún wa àṣírọ́ ni gbogbo ọ̀rọ̀ tó sọ fún wa la ilaha illallah wọ́n bá tún di ọmú wọ́n tún di mọ́ wọ́n tún di mọ́ wọ́n tún di mọ́ tàbá tẹ̀lé ń tán sọ fún wa ní àní dọ́dọ̀ yìí àní sẹ́kínì sẹ́wà ń gbà tẹ́wà dọ́dọ̀ ní sí tó ń gbé yín jẹ ni tó ń bú yín jẹ ni tó ń ṣépè fún yín ni Allahu akbar làwọn bá di tiẹ̀ so yóò jẹ́ pé ẹ̀yin lẹ́ ń gba iṣẹ́ àti polongo rẹ̀ ṣe láì gbowó iṣẹ́ tí lè rédíò máa ṣe tí máa gbowó gégége ọ̀fẹ́ lẹ́yìn ṣe so ẹ mọ̀ pé ẹ̀yin lẹ́ ń polówó rẹ̀ ni bẹ́ẹ̀ làwọn olùmọ̀ sọ wọ́n ní idha ma arada Allahu nashra fadilatin tawiyat ja'alaha ala lisani hasud ẹni tó ló wá bá ṣe àjùlọ fún àjùlọ wọn á jẹ́ pé awé àwọn èèyàn má àmọ́ bẹ lọ́dọ̀ rẹ̀ ló dindi báyìí bóò láti wá dá jùlọ yìí mà Olúwa pèsè àwọn onílara ahọ́n wọn ni wọ́n fi ṣàlàyé tó wà nù dáwé sẹ́wọ̀n káwọn bàjẹ́ ni olórí bú tó bá sọ̀rọ̀ yóò ti mú yàn lákàyè yóò ti gbà lákàyè yàn ó ń ránù àkókò máa ti ń sọ tó bá sọ̀rọ̀ yóò mú yàn lákàyè ajẹ́ ìpolówó á ṣe oore fún ọmọ ọ̀rọ̀ sọ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ àwọn èèyàn máa dà wá bọ̀ olórí ibú rẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀ fẹ́ yáwó kò ní sáláì yá yín àmọ́ olórí ibú ni pé ọ̀dà àwa fẹ́ yáwó ẹja lọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n bá tún yá wọn lówó so sẹ́rí gbogbo rẹ̀ àwọn ni wọ́n máa wí àwọn èèyàn tí wọ́n á ń wí fún wọn gbogbo wọn fi wá dá mọ̀ pé ẹni ire gidi ni ọ́ àwọn eléyìn ìlara ní ń ṣe wọn ìlara tí ó sì pa wọn náà nù níjọ́ padà pa wọn náà nù tẹ́lẹ̀ náà
ẹ̀yẹ sá ti ṣe sùúrù fún lára sùúrù yín ni ọ̀pá tẹ́lẹ̀ yìí jẹ́ wọ́n ran Abubakar lọ́wọ́ ni wọ́n ṣe rere fún yàrá wa Aisha gbóò ni ọlá Aisha tó ṣe hàn sí wàláhì ìṣẹ̀lẹ̀ yìí ń bẹnu tó mú kí ọlá Aisha tó hàn sí pé àgbéga tó lù wá ṣe fún kò ṣe bẹ́ẹ̀ fáwọn obìnrin míì nínú àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam odidi àyà 10 ló lù wá fi fọmá láti òkè gbogbo sánmà Allahu akbar torí ẹ ẹ̀yin ń bàjẹ́ ètì sẹ́ẹ̀ múra sí ni àbẹ́ jáwọ́ ń bẹ̀ gbogbo ẹ̀ náà ló pé ẹni tẹ́ ń ṣe bàjẹ́ ètì sí gbogbo ẹ̀ ló pé bẹ́ẹ̀ bá múra sí orí tiẹ̀ yóò máa hàn lọ ni bẹ́ẹ̀ bá sì jáwọ́ ń bẹ̀ àjẹpẹ́ ẹ̀yin náà ní sinmi ẹ̀yin náà ní sinmi ìbàjẹ́ ètì kò ní jẹ́ nǹkan tí wọ́n fi ń polówó tiẹ̀ ká mọ́ torí ẹ̀ jáwọ́ ń bẹ̀ kò pé olú ẹlẹ́dàá wa ń bẹ̀ kọ́dà kókó sọ alọ́kàn nínú ẹjọ́ máa sọ rere tí ó bá rí rere sọ tí ó máa gbẹnu lọ Olúwa má jẹ́ nu tí wọ́n kó bá wa wọ́n sì wá lẹ́ni tí ó máa sọ nǹkan tí ó dá lójú tí ó máa sọ̀rọ̀ láti dá yérú Olúwa ẹlẹ́dàá sí wá lẹ́ni tí ó máa ronú pàtúbọ̀tán kó fi máa fún wa dáadáa sí tó fi máa lé wa jìnnà sáìdá Olúwa dákun jọ̀ọ́ dá fún wa láyé ń bí àti lọ́la gbẹ̀ndà al-qiyam subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.